fáwọn èèyàn tiwa náà lábẹ́lẹ̀. Yàtọ̀ sí bó jẹ́ ọrọ̀ ajé ogún ìní wa ni a kì í ṣàkóso létà àpá ọmọ ní òlàjú ẹlẹ́wà yìí tí n tó ń fún tọ́jú fún fi jogún fún tó dẹ̀ máa bàjẹ́ ẹ̀yin ẹ wo ó dáa àwọn tí wọ́n ṣe ayédèrú ojú ọ̀pọ̀lọpọ̀ nínú ẹ̀ àwọn Chinese ni bó ṣe jẹ́ pé ìlú tiwa láwa yìí àwọn ibì kan wà tó ń pè Chinese restaurant ẹjọ́ ṣé tá a bá wọ Chinese restaurant ṣé àmàlà la fẹ́ lọ jẹ ń bẹ àbẹ̀bà ṣé bóúnjẹ ìlú wọn fẹ́ wá fún wa jẹ nígbà téèyàn wá láti ìlú ẹ̀ tó gbé oúnjẹ tiẹ̀ dání èmi tó wá bá ń bì máa wá lajú mi lẹ̀ á wá gba ogún ní tèmi lọ́wọ́ bẹ́ẹ̀ bá rí Chinese tó bá ń jẹun kó lọ lé ọba ṣẹ́rí ayédèrú tí wọ́n kó wá bá wa yìí wọ́n tẹ ní bí ìgbà téèyàn tẹ àwòrán sórí rọ́bà ni tẹ bá mú aṣọ ayédèrú yẹn dání ẹ rí i pé rọ́bà láìlọ́ọ̀nù ni kì í ṣaṣọ kò lè gbómi dúró kò lè rí bí àwọn eléyìí kò lè gba omi dúró débi tó fẹ́ gbà bí ìgbà téèyàn ń bomi sí láìlọ́ọ̀nù ni kádẹ̀ wá wò pẹ̀lú bí oòrùn àti bí